ọmọ ọsàn ní kópa tiẹ̀ báyà ẹ̀ ọsàn tí ò pọ́n wà láyà ìsọ̀kòólù ọ̀rọ̀ Sunday Igboho ni o ìfẹ́ tí mo ní sí àbúrò mi pọ̀ púpọ̀ torí pé ìjà ló jà kó tó di akọni ilẹ̀ Yorùbá ẹ wo ìjà ẹ má fi èèwọ̀ sí lọ́lẹ̀ Yorùbá tó jà tí Ọlọ́run bá mi ní kó ṣẹ́gun kò síbi tí irú ẹ̀ gbọ́dọ̀ gbégbá bò ayé ó dìbò fún ṣùgbọ́n ó ti jáwé tiẹ̀ lọ́yọ̀ọ́ báyìí lódodo wọ́n máa ń kì yí lọ́dọ̀ oríkì ìdílé yín ni wípé ọmọ ládé aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin ta ni aládìkún ọjọ́ ni tí ẹ bá sojo ẹ ṣe gbé adé ti yín fún aláàfin ṣé wọ́n pa aládìkún ni wọ́n fi gbé adé ẹ̀ fáláàfin ni àbí ẹ̀ gbọ́tàn ẹ̀ mọ̀tàn ni wọ́n ń ta òun sọ̀kù sílé Sunday Igboho kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá inú ọba tó sì fẹ́ràn rẹ tó ń pè ń bàbá rẹ ńláláàfin Lámídì Adéyẹmí ṣé Lámídì kan ló wà lórí ipò lónìí àbí Lámídì ni ẹ wo ọwọ́ adé lónìí kẹ́ wojú Lámídì ọ̀dàna ẹ wo ọwọ́ adé kẹ́ wojú Skimẹ́ ẹ̀rí pọ́n méjèèjì wọ́n jọra ọmọ tí bàbá bí lẹ́nu tó ní kó jọba lẹ́yìn òun Ìgbòho ní fẹnukọ́ ṣé wọ́n pa aládìkún ni aláàfin fi gba díẹ̀ ni àbí ẹ mọ̀ọ́mọ̀ gbé adé yín fún aláàfin tó bá yẹ pé ẹ mọ̀ọ́mọ̀ gbé fún ẹ rí i pé bàbá yín ò tọ́ sọ́banu ẹ̀kejì tó wáyé pé ṣe ń pa ọba yín aláàfin jù lọ́nu ó tó di pé adé aládìkún yín ó dìtà aláàfin ẹ má yẹ kí ọ̀rọ̀ fanfa àjùlọ kó dájẹ́ alẹ́ nífẹ̀ẹ́ àtọ̀yọ́ ẹ jẹ́ ká wo ìtàn láti jọ wọ́n ti ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò láyé ta ni fi jẹ́ ta ni fi wọ́n jẹ́ tó fi lórí Ààrẹ Ọ̀nà Kakanfò tó ní Ìbà Gani Adams ẹ lọ wò tán Wàsíù Àyìndé ta ló fi jẹ Máyégún ta ni Máyégún lọ rí fíńta tó ń bọ̀wọ́ pẹ̀lú ọba Ọọ̀ni Ifẹ̀ ní kábíyèsí ẹ̀tún rí adé ṣe Wàsíù Àyìndé ń bà yín lọ́wọ́ ń ta wọ́n ní kábíyèsí wa ọ̀wọ́ adé ní ìgbéraga rárá ìgbéraga kan ó bọ́lá ńlé ni o fún àpẹẹrẹ lọ́jọ́ tí alámòjútó iná orílẹ̀-èdè Nàìjíríà Adélabú Gòkè Pẹ́ńkẹ́lẹ́ Minister for Power ó wá sọ́yọ́ ẹ dákun wọ́n ní kábíyèsí ní ìgbéraga ṣé kí aráàlú mọ́ ọba lọ́wọ́ ni ọba tí tó nawọ́ sí eléré alágbe lásán ta lè tó túmọ̀ sí pé rárá o kìí ṣe ìgbéraga ni o wọ́n lọ́ba wa ìrẹ́rìn ẹ̀bá búya rẹ̀ kó mọ́ rẹ́rìn ẹ̀bá búya ọ̀wọ́ adé kó mọ́ rẹ́rìn rárá wọ́n láì kò ṣónú ó ti mọ̀ wípé ẹ sọ ìtànkìtàn ẹni tí ó joyè kóyè ìtànkìtàn ní ọ̀pá ẹ dákun ẹ mọ̀ gbọ́ ají ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bá ẹnì kọ̀ọ̀kan ají ṣe bí Ọ̀yọ́ láàrí ẹ mọ̀ túmọ̀ ẹni wọn ò mọ̀ sọ pé ají ṣe bí Ifẹ̀ ajíṣe bí Oǹdó ajíṣe bí Èkìtì wà láì kò sí ẹ lọ sórí atẹ́gùn káàkiri kódà àwọn ọmọ tí è ṣe ọmọ Ọ̀yọ́ gangan nínú rédíò nínú tẹlifíṣàn wọ́n mọ̀ sọ pé ajíṣe bí Ọ̀yọ́ láàrí ara àwọn ọmọ àwọn tó jẹ́ bẹ́ẹ̀ mọ́ ń jẹ́ bẹ́ẹ̀ o láwọn ọmọ Ìṣẹ́yìn àwọn ọmọ Ìgbòho wọ́n lè jẹ́ bẹ́ẹ̀ torí pé Ọ̀yọ́ nù ṣùgbọ́n ọmọ Ifẹ̀ tó bá pé ajíṣe bí Ọ̀yọ́ láàrí ó sì sọ ni ẹ lè yí ajíṣe bí Ọ̀yọ́ láàrí o ẹ dákun kí ni ìtumọ̀ Ọ̀yọ́ borí gbogbo nǹkan ni o lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ọ̀wọ́ adé ẹ̀ ní ṣí ọba jẹ́ o inú mi dùn ayọ̀ mi akún bí bá rántí pé Ọ̀yọ́ ni wọ́n bí mi Ọ̀yọ́ lọ láwà àwa ọlá kiri wọ́n lẹ́yìn rẹ́rìn ẹ mọ́ rẹ́rìn yín pálọ̀ láàfin wọ́n sọ pé ẹ sónú ẹ̀fìjọba bá bàbá yín ni ta ni ó pa aláàfin Lámídì ta ni ó pa lẹ́rìn olúwa rẹ̀ ó múra o subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.